Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ̀rú ẹ là àbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o. Mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ fi gbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin èèyàn mi nílà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti láàárẹ̀wá, mo kí gbogbo yẹn pátápátá o, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o. Ó tún débì ìṣe tèmi, ẹni tó bá ní mọ́dé ni mi ò ní dé bá, ẹni tó bá ní mọ́wàá ni mi ò ní bá lókè èèpẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo tún wá fún láti wá yọ̀ǹda iṣẹ́ oògùn ìbílẹ̀ àwọn bàbá wa fẹ́yìn ọmọ aráyé o, láti lè jẹ́ kẹ́ lò ó kẹ́ṣe ẹ̀ẹ̀kẹ́kan sára tí Ọlọ́run ọba tó ní kéwé àtẹ̀gbò máa jẹ́, tó sì ní kó máa bẹ, tí ó sì máa bẹ bíbẹ bẹ́ sí ń bẹ títí láéláé. Tí wọ́n bá ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ rèé tó pàdé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà, ìwọ náà subscribe sórí ìkànnì mi yìí. Eléyìí ò lè fún ọ láǹfààní tí mi ò bá ti ń fi iṣẹ́ mi kalẹ̀ sórí ìkànnì yìí, n ò lè máa ta ọ lólobó, n ò lè máa gbé notification rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ti ń wò mí. Ìmùlẹ̀ aṣínà owó ńlá kan ni mo fẹ́ fún ènìyàn mi lénìí. Ìmùlẹ̀ aṣínà tó yanrantí dáadáa, tó ṣiṣẹ́ dáadáa, tẹ́lẹ̀dùmarè fi àlùbáríkà sí. Bí wọ́n bá ti ń ṣe nǹkan tó ò tí ì rí parẹ̀, mo fẹ́ kó o bá mi lọ dán iṣẹ́ yìí wò, kó o lè gbà pé oògùn ń bẹ, oògùn ń jẹ́, ewé ń bẹ, ewé sì ń jẹ́ pẹ̀lú ní ilẹ̀ Yorùbá wa bí. Kí ló pè ní ìmùlẹ̀ aṣínà? Tá bá fi lè pè nǹkan ní ìmùlẹ̀ aṣínà, àwọn aṣínà owó, ó ti ń túmọ̀ sí wípé ó ti di nǹkan méjì, pé ìmùlẹ̀ aṣínà àwọn àgbà, tó jẹ́ pé àwọn àgbà yìí náà ni wọ́n ò ṣínà owó fún wa, ó ti di méjì báyẹn. Ìmùlẹ̀ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé ó yanrantí dáadáa púpọ̀. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé kò sí ẹni tó lè máa lo iṣẹ́ yìí, kò sígbà tẹ́ lè máa lò ó. Ẹ̀yin gó mọ̀ wípé ìyàtọ̀ ti bá ìgbésí ayé yín, èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Iṣẹ́ yìí mi ò fẹ́ kẹ́ ẹ kọ̀ sílẹ̀ lásán, bí kò ṣe pé kẹ́ ẹ lọ dán wò, kẹ́ ṣe wò, ọdún tí ń parí lọ, ẹ dán wò, mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà kà fún yín pé iṣẹ́ tó jẹ́ dáadáa ni, èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀. Gbogbo wa la mọ̀ yìí pé Elédùmarè ọba olólewé, Elédùmarè náà ló sì légbò. Ògùn tá a sì ń wò yìí, béèyàn bá jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó ní ìgbàgbọ́, gbogbo nǹkan máa ṣiṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀dá ènìyàn. Béèyàn bá ní ìgbàgbọ́, ó ti dandan kí ewé náà máa jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Báwo la ó ṣe ṣiṣẹ́ yìí? Ó yá, ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ ra akọ aláǹgbá 16 tá a mọ̀ sí 16. Ẹ bá mi ra abo aláǹgbá náà 16 tá a mọ̀ sí 16. Ẹ wá bá mi ra atare 16 tá a mọ̀ sí 16 náà pẹ̀lú. Ẹ sì bá mi ra ìkódẹ náà 16 náà. Ẹ bá mi ra òwú dúdú àti funfun, ẹ lè rà níwọ̀nba. Òwú dúdú àti funfun, ẹ bá mi rà ní ìwọ̀nba o. Ẹ wá bá mi mú akọ aláǹgbá. Àwọn aláǹgbá yìí ẹ ti pa o, pé sáyé òkú ni o. Ẹ bá mi fi ìkódẹ kan sí àyà aláǹgbá akọ. Ẹ wá da àyà rẹ̀ dé aláǹgbá abo. Ẹ wá fi atare sí ẹ̀yìn ìkan nínú wọn.
ẹ wá bá mi wé ní òwú dúdú àti funfun dáadáa. Ẹ tún mú aláǹgbá akọ mìíràn, ẹ tún fi ìkódẹ kan sí, ẹ tún dáyà bòmí lé, ẹ tún fatari sí lẹ́yìn, ẹ tún wé. Bẹ́ẹ̀ sì wé gbogbo ẹ̀ pátápátá nìyẹn. Akọ́ṣẹ́ ni a máa ròyàn lójú. Tẹ́ bá ti bá mi mú kinní yìí, ẹ má ṣèròjú fún, ẹ wé dáadáa. Tẹ́ bá ti wá wé gbogbo ẹ̀ yìí tán, ẹ wá tún bá mi kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan. Ẹ ti wá bá mi wé ní òwú dúdú àti funfun dáadáa. Ẹ wá bá mi gbé sínú ìsasùn ìjó ògùn yín, ẹ bá mi jó. Bá ti bá mi jó iṣẹ́ yìí tán, ẹ bá mi lọ̀ kókó náà, ẹ bá mi rọ́ sínú àdó sẹ̀rẹ̀ kan, ẹ bá mi rọ́ sínú àdó sẹ̀rẹ̀ kan. Ẹ bá mi pa àkùkọ adìyẹ abo kan, adìyẹ abo kẹ́ bá mi pa. Ẹ bá mi mú ìyẹ́ rẹ̀, ìyẹ́ abíyá rẹ̀ lẹ̀ mọ́ àdó yìí lára. Iṣẹ́ yìí báwo ni lílò rẹ̀? A ó máa fi fọ́kọ ọmọ lówùúrọ̀ kùtùkùtù, tàbí kẹ́ máa fi ọtí ṣìnápù tàbí lọ́dù lò lówùúrọ̀ kùtùkùtù lójoojúmọ́ láràárọ̀. Iṣẹ́ yìí gbéra gan, ó ṣiṣẹ́ gan, bí mo ṣe sọ yìí náà ló ṣe rí. Elédùmarè á jẹ́ kó jẹ́ fún yín, ẹ ò ní ṣe lásán, ẹ ò ní náwó lásán. Ó ti ń jẹ́ fáwọn ará àṣáájú, kò ní di orí yín kó takú. Ó ti ń jẹ́ fáwọn ará, ibi tí ń jẹ́ fáwọn ará tó ń bọ̀ lẹ́yìn náà, a sì máa jẹ́ fẹ́yìn náà. Èmi ọmọ yín náà, Dr. Modu Àgbà, mo kí yín gan, ìwé a máa jẹ́, ó dìgbà.